wà mọ́ bí. Èdè náà lè fàyà ẹ̀jẹ̀ ká máa kọ́ lọ ṣàníkò lórí o. Àwọn ọmọ ogun ṣọ́ọ̀ṣì ọmọ ogun. 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 Ẹ wo bọ́dé. Àǹtí bí mo ṣe ń sọ lọ tẹ́lẹ̀, boyfriend yín ìyẹn fiancé yín náà ní pé kí n gbé mọ́tò ìwá fún yín as a gift sórí pé ẹ deserve ẹ. Wọ́n ní pé ọ̀nù kan lẹ̀ ń date. So ẹ gbà. ẹ má ti gbé fún ẹ má ti gbé fún ẹni kó dárúkọ boyfriend ẹ tó ní kẹ́ gbé fún. Tó tọ́ ni. Yeah, say it. Ìdán kọ́mẹ́dì ẹ jẹ́ ká máa wò. Ó pani lẹ́rìn-ín ó tún mú làákàyè.